máa ń fa ní òwe ẹni ilé la máa ń wò ká tó sọmọ lórúkọ inú mi dùn pé gbogbo ilé mo bàbá Otegbeye láti Ìlaro inú mi dẹ̀ dùn pé nígbà tá à ń sọ̀rọ̀ ta ẹ jẹ́ kí gbogbo àmọ̀ pé bàbá ọmọ yìí ló jẹ́ kí ìpínlẹ̀ Ògùn dúró bàbá àṣẹ tí kò sẹ́ni tó débi tó gba àṣẹ tí ò dépò kábíyèsí nígbà tí bàbá olú odeda bá máa sun fún yín ẹ máa ṣí fìlà yín máa kúlẹ̀ wájú wọn ni kò sọ kó yẹ̀ yẹ̀ bàbá yìí ti béèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ inú ẹ̀dẹ̀ ti dùn mọ́ bàbá yìí pátápátá ni wọ́n ti jẹ́ kó yé mi wípé tó Ọlọ́run ṣeun pátá fi parí ọ̀rọ̀ yìí ìtumọ̀ ẹni pé Ọlọ́run ti gbé níbẹ̀ máa gbé àṣẹ fún bàbá wa àwọn tá a jókòó ìdí àwà nínú chief law of Ogun State tí à ń control the whole Odeda local government bàbá wa ní the only first class ta ní lọ́wọ́ báyìí àwọn dẹ̀ ní paramount la wa so olúwa ní ṣọlá àwọn ni bàbá wa ń jẹ́ mo dẹ̀ fẹ́ bẹ̀ yín Ọlọ́run ti gbé yín níbẹ̀ o èmi ti mọ̀ yín pé ẹ sọ̀rọ̀ kó yẹ ẹ jọ̀ọ́ àtúnbẹ̀ yín rẹ̀ o ṣe mọ̀ pé abúlé ni gbogbo Odeda nígbà tí ẹ ń bọ̀ ọláṣẹ́wò ní ọ̀nà yẹn ò dá o ẹ nóòtì ọ̀nà yìí kọ́dà débi o paramount rárá rẹ o ẹ kọ́kọ́ fi sínú bọ́jẹ̀tì ẹ máa ṣe lọ́dẹ́dà o ọ̀dà gbọ́dọ̀ déwájú àfin wa bí torí kò sí bọ́tà fẹ́ ṣe ọ̀dọ̀ bàbá wa ilé o máa dẹ́ fẹ́ gbogbo ẹni tí tẹ́ bá máa ṣe lórí ọba nípínlẹ̀ Ògùn máa fẹ́ kí bàbá wa ọdún Odeda kọ́ máa wà nínú ìjọba yìí bàbá jẹ́ nìkan tó máa ń lísìn dáadáa ó máa ń yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n máa ń lọ́ra láti fi sí bí mo ṣe fẹ́ mílíọ̀tì wa mọ̀ kò ṣeé ṣe fún mi ó rárá tí mi ò balẹ̀ bàbá òkè súnlé fún yọ̀rí kó yẹ èmi fi dá ilé lójú pé pẹ̀lú ìlérí àti ìmúdánilójú gbogbo nǹkan tẹ̀yìn àti bàbá abájọ sọ ó máa wá sí ìmúṣẹ o kábíyèsí 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 pálámọ́pẹ́ Odeda local government ọmọ yìí fẹ́ gba ìdí lẹ́nu ní sà ẹ máa bọ̀ ẹsẹ̀lẹ́sì èmi yìí. mo kí n púpọ̀ nǹkan ní gbọ̀ngàn nígbà tí a ti wà níta tí àwọn àwẹ̀jì láti wẹ́pọ̀ ó sọ pé àmúlò sọ pé ìgbà Otegbeye bẹ́ẹ̀tì nígbà tí mo wà ní iléeṣẹ́ ológun mo ti gbọ́ nípa Otegbeye wọ́n dẹ̀ ṣe dáadáa tó dẹ̀ jẹ́ wípé ó ti wà lọ́wọ́ mi ní ladies lẹ́ẹ̀kan sí mo fẹ́ gbọ́ orúkọ ẹ̀yẹn máa fi sórí fún ọlọ́wọ́ ayé mi lọ sí ilé aṣọ Olúbíyì Ọládipúpọ̀ ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ní agbára àwọn tí wọ́n tẹ ilẹ̀ Ẹ̀mẹ̀rẹ̀ dó ní agbára àwọn tí wọ́n tẹ Ẹ̀gbá Odeda dó ipò tí ò ń lù yìí ipò gómìnà Ògùn ṣe wà débẹ̀ lórúkọ Jésù wà débẹ̀ lórúkọ Ẹlẹ́mẹ̀rẹ̀ wà débẹ̀ lórúkọ àwọn tí wọ́n tẹ ilẹ̀ Ẹ̀gbàdo wà débẹ̀ ní agbára Ọlọ́run tó bá rìn lọ́sàn ó ní fẹsẹ̀ kọ́ o wọ́n ní kọlù ẹ̀ ìrẹ́lẹ̀ ò ní kọlù wọn mọ́tò ẹ̀ ò ní forí sọ́jú o wà ní dépò gọ́fìnà yẹn tán kó wàá bẹ̀rẹ̀ àìsàn tí ẹ ò ní rí bẹ́ẹ̀ o gbogbo lára tá lé ara ẹ máa lé ní o ní ṣàìsàn àwọn ọmọ ẹ ò ní ṣàìsàn ìyàwó ẹ ò ní ṣàìsàn gbogbo àwọn tó wá tẹ̀lé ẹ lẹ́nu wọn ní ṣàìsàn igbákejì ẹ náà tó tẹ̀lé ẹ lẹ́yìn òun náà ní ṣàìsàn ẹjọ́ máa dórí àlefa yẹn náà ẹ ní látakò bí wọ́n bá ń dìbò yẹn lẹ́ẹ̀mẹ́wàá lágbára lọ ìbò yẹn ìbò tiẹ̀ ó máa lé mẹ́wàá ó máa lé ogún ó máa lé ọgọ́rùn-ún bó ṣe máa rí nìyẹn
lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.